Orúkọ mi ni Dáhùnsí Mary Tèmítọ́pẹ́. Kí ẹ lè sọ fún wa ní kékeré ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀, báwo ni wọ́n ṣe kó yín? Ọ̀gá, ó jẹ́ ìròyìn tí a lè sọ tán ni. Ṣùgbọ́n ní ọjọ́ tí wọ́n wá kó wa, school náà la wà láàárọ̀. It was after the assembly. So bí a ṣe parí assembly tí a wọnú class ní on the 15th May ní ọdún tí a wà yìí 2026. Bí àwọn ọmọ ṣàṣe wọlé kò pẹ́ sígbà yẹn tí wọ́n jẹ breakfast wọn tán tá a dẹ̀ ní pé ká bẹ̀rẹ̀ iṣẹ́. A fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ náà ni a kàn gbọ́ pàpàpàpàpàpà àwọn sójà gan la ti rò bóyá wọ́n dé. Ẹ̀ẹ̀kan náà a kàn gbọ́ lie down, lie down, lie down, lie down. Hey, bá a ṣe lie down o, bá a ṣe ń gbọ́ nìyẹn. Gbígbọ̀n tí mo kàn gbọ́ ìkànnì wọn kàn hàn mí lápá mú láti inú class ọ̀dọ̀ mi. Ó di children class. Bí mo ṣe dé children class ló bá sọ fún mi pé kí n máa pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn káwọn ọmọ yẹn má sunkún mọ́. Bí mo ṣáà ṣe débẹ̀ báyìí àwọn ọmọ yẹn wọ́n surround mi, wọ́n ṣáà sunkún, gbogbo wọn dì mí mú, wọ́n fà mí láṣọ. So mo ṣáà pẹ́ẹ̀tì wọn, ó ní kí n sọ fún wọn pé kí wọ́n má sunkún mọ́. Mo ṣáà ní láti pẹ́ẹ̀tì àwọn ọmọ yẹn, wọn ṣáà kì í mọ́ bọ gbogbo wọn ti faṣọ mi, wọ́n ṣáà dì mí mú. Àfi bó ṣe yá bí wọ́n ṣe wá kó gbogbo wa nù àtàwọn ọmọ àtèmi bí wọ́n ṣe kó wa bọ́ síta nìyẹn. Bí wọ́n ṣe ní ká máa gun ọ̀kadà nù. Mo ṣàtẹ̀ kọ̀ọ̀kan ń yarí díẹ̀díẹ̀ pé èèyàn náà ń ṣe pé kinní bí wọ́n tún ṣe já ẹgbàá nu, bí wọ́n tún ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù, bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní nà mí nù. Pẹ̀lọ́mọlẹ́yìn ìgbà tí pọ̀ ká mọ́ èmi náà ṣàfigun ọ̀kadà ìgbà tá a ṣàgùn náà ṣàfẹ́ tiwa pé don't fear, no problem, we will not harm you, we will not kill you, we will not do eré la pé o, eré la pé eré la pé o, bí wọ́n ṣáà ti kó wa wọnú igbó lọ́nu. Ìbéèrè kan ń jà gbùdùgbùdù ní ọkàn gbogbo wa. Wọ́n ní wọ́n bá yín fọṣọ, àwọn kan ní wọ́n bá yín fọṣọ, ṣé lóòótọ́ ni? Ṣé aṣọ ti tèmi àbí ti tọ́mọ? Ṣé wọ́n bá àwọn ọmọ kan fọṣọ àbí wọn bẹ́ẹ̀ nìkan kan fọṣọ? Wọ́n bá àwọn ọmọ kan fọ aṣọ nígbà tó kú dẹ̀dẹ̀. Bóyá ó kù bí ọ̀sẹ̀ kan tí wọ́n fẹ́ rìlíìsì wa ni wọ́n bẹ̀rẹ̀ sí ní fọ aṣọ àwọn ọmọ yẹn bí ọmọ mẹ́wàá ní ọjọ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣàṣẹ bẹ̀rẹ̀ sí ní fọ nìyẹn títí. So ọjọ́ tó máa rìlíìsì tiwa ni wọ́n sọ fún wa láàárọ̀, wọ́n sọ fún wa tán pé òní o ẹ̀ ń lọlé o, ó yẹ dìde kẹ́ wá lọ wẹ̀. A bá sọ pé àwọ̀ ọ̀wẹ́ o tọ́lọ́run ti ṣeun à ń lọlé. Wọ́n bá ní àásọ yín dọ̀tí ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ lẹ́nu àní kò sí problem bá ṣe máa lọ náà nu ẹ ṣeun àfọṣọ kò jẹ́ ní oge jẹ́ ṣe. Ìbéèrè kan tún wà, wọ́n ń sọ̀rọ̀ nípa fóònù pé ẹnìkan ní fóònù lọ́wọ́, ṣé lóòótọ́ ni? Lóòótọ́ ni gbogbo wa ni wọ́n gba fóònù wa ní ọjọ́ yẹn, bọ̀ ní ọjọ́ tí à ń bọ̀ wá wọ́n dá fóònù ẹnìkan padà. Wọ́n ní pé ká fi mọ́ pé àwọn òbí wa ní ilé láti lè wá pàdé wa kán lè kó wa jáde ní inú igbó torí a lè má mọ ọ̀nà. Ìdí nìyẹn tí wọ́n fi rìlíìsì fóònù ẹni yẹn. Mo rí i pé látàárọ̀ bọ́mọ yẹn ṣe ń fà yín lọ́wọ́ ló ń fà yín lápá ló ń fà yín lẹ́sẹ̀. Báwo lẹ ṣe ṣe nínú igbó? Dẹ̀yìn ṣé wọ́n máa ń nà òun náà? Wọ́n máa ń nà o. Àánú ni mo rí gbà bí mo ṣe máa ń dì máyà káàkiri náà nu. Kì í jẹ́ kí n nísinmi. Ìjẹ̀gbọ̀n lọ́tùn ìjẹ̀gbọ̀n lósì. Wọn èsì fẹ́ kọ́ ọmọ sunkún. Wọ́n ní ò gbọ́dọ̀ sọ̀rọ̀ sunkún. Ìgbà tó yá ni wọ́n ní ń fáwọn ní problem. This your baby is giving us problem. Hey, if you did not take care of this your baby, and if you don't want to go home with this baby the way she is disturbing us, we will kill her o, we will kill her o. Ibi tí mo ti wá rí pé eléyìí kìí ṣeré o. So bí mo ṣe máa ń dì máyà nù ní gbogbo ìgbà. So èmi gan mi nísinmi, kò sí oorun fún mi, kò sí pé bóyá mo fẹ́ sinmi. Bí mo ṣe máa ń dínú, màá gbé, màá pọ́n, màá tú, màá ṣe gbogbo ẹ̀. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ lágbára Ọlọ́run àtẹ̀yìn àti bàbá ẹ jèrè rẹ̀ o. Kò ní kú mọ́ yín lọ́wọ́, yóò dàgbà yóò tàgbàdá yóò sì gbé ayé ṣe rere lórúkọ Jésù. Nǹkan míì tí mo tún fẹ́ béèrè ni wípé Abidat ọmọ ọdún méje tí mo kọ́kọ́ bá sọ̀rọ̀
ó jẹ́ kó yé mi wípé ẹ máa ń ta oúnjẹ mọ́ etí aṣọ ẹ máa ń ta mọ́ bí swẹ́tà. Bẹ́ẹ̀ ni mà. Òótọ́ ni ẹ máa ń ta oúnjẹ lóòótọ́. Òótọ́ ni. ẹ mà kí n fọ aṣọ yẹn kò kàn yín ẹ̀kan wo pé kó ṣáà ti jẹ kó ti rí nǹkan jẹ. sáà tẹ̀ tí máa rí nǹkan jẹ kó má bàa máa dà wá láàmú ní ìgbà tí a ṣẹ̀ṣẹ̀ lọ mo ṣe gba ọmú lẹ́nu rẹ̀ ni so yóò jẹun lóru so oúnjẹ ìṣẹ́jú ni oúnjẹ so ìgbà tí ò sí mísìmí tí mo lè má bá fi oúnjẹ pamọ́ so swẹ́tà tó wọ̀ òun ni mo bọ́ lọ́rùn rẹ̀ inú rẹ̀ ni màá bá bu oúnjẹ yẹn sí so anytime tó bá ti di pé bóyá ó ń ké ó ń ṣe màá wà bá a mú jáde níbi tá a ṣàfún ní oúnjẹ wọ́n máa ń rí wa o wọn kì í sọ̀rọ̀ so ìgbà tó yá wọ́n ní oúnjẹ tí ń jẹ ó ti pọ̀ jù pé kí ló dé tí mò ń fún lóúnjẹ ní ìṣẹ́jú mo ní mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ mú lẹ́nu rẹ̀ ni wọ́n wá ní àwọn ò ní fara mọ́ kí n máa di oúnjẹ sínú swẹ́tà so wọ́n ṣàtún gba swẹ́tà yẹn ní ọwọ́ mi àwọn ni wọ́n ṣàtún bá wọ́n ní àwọn ọba bu oúnjẹ yẹn pamọ́ so àwọn ni wọ́n ṣàtún padà bù fún un bọ̀ wọ́n máa wo táìmù ni láti fún un so kò bá kò bá sun ẹ̀jẹ̀ ó di táìmù tí wọ́n wò fún yẹn ó dìgbà tó bá tó pé kí wọ́n tó fún ní oúnjẹ so màá nílò láti máa pẹ́ tiẹ̀ kó má bàa tómi lọ́yàn mọ́ débi tẹ́ dá padà tómi lọ́yàn mọ́ débi tí màá dọ́yàn padà fún un so màá nílò láti máa pẹ́ tiẹ̀ bí ó ti máa dà mí láàmú náà nu kò ní jẹ́ kí n jókòó kò ní jẹ́ kí n sinmi kò ní jẹ́ kí n sùn bí ti ṣe náà nìyí.